Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa la bá lé. Lọ́wọ́ yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ ń júníyàn ẹnì kan ló mọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? In fact, security alert ńlá gbà lélẹ́yìí. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí, kí everybody kó wà very careful. Arábìnrin tí ẹ rí tí ó kọ ẹ̀yìn sí kámẹ́rà yìí, àwọn ajínigbé tẹ́ ń rí yìí, wọ́n ya wọlé wọn, wọ́n dẹ̀ jí ọmọ wọn gbé. Lọ́wọ́ yìí kí olúkálùkù ẹ máa ṣọ́ra fún àwọn tó jẹ́ pé ẹ ń fún ní information, because nǹkan tó ṣẹlẹ̀ yìí ó lọ́wọ́ ara ilé nínú. Bẹ́ẹ̀ ni, ẹ máa mọ irú àwọn èèyàn tẹ́ ń fún ní information. Now, gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe lọ, arábìnrin yìí, àwọn agbésùnmọ̀mí wọ́n wọnú ilé wọn ní ìlú Òṣogbo. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, gẹ́gẹ́ bí àlàyé tí arábìnrin yìí tó ṣe, wọ́n ya wọlé. Báwo ni wọ́n ṣe wọlé? Báwo lọ́n ṣe wọlé tí wọ́n jí ọmọ wọn gbé, ọmọ ọdún 5? Kí ló ṣẹlẹ̀? Báwo lọ́n ṣe ṣe? Kí ló táwọn náà, báwo ló jẹ́ pé àwọn wọn mọ bí gbogbo nǹkan yìí ti ṣẹlẹ̀? Meanwhile, àwọn náà wọ́n wà nínú ilé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀. Àbẹ́ rí nǹkan bí? Wọ́n wà nínú ilé, ìṣẹ̀lẹ̀. Now, àwọn agbésùnmọ̀mí gẹ́gẹ́ bí àlàyé tí arábìnrin yìí ṣe, wọ́n gba ara ògiri wọlé. Kò yé yín? Wọ́n fọ́ ògiri, wọ́n dẹ̀ gba ibẹ̀ wọnú yàrá. Ẹ rí pé oríṣiríṣi ló wá ń ṣẹlẹ̀ báyìí, títí tán fi fọ́ ògiri, tán ṣe oríṣiríṣi tán máa ṣe. Àwọn olùgbénulé wọn ò mọ̀. Ṣé a fẹ́ ní pé ṣé wọ́n fẹ́ powder sí wọn ni? Àbí wọ́n ní nǹkan tán dá lẹ̀ tó fi jẹ́ pé tán fi ṣe nǹkan tán máa ṣe, tán máa fi wọlé pẹ̀lú gbogbo ariwo everything. Àwọn ará ilé ò gbọ́. Now, wọ́n wọlé o. Wọ́n dẹ̀ gbé ọmọ wọn ọdún 5, ọmọdé náà lẹ́ ń rí yẹn. Wọ́n jí ọmọ yẹn gbé. Ó dinú igbó. Now, báwo ni wọ́n ṣe wá jí tán fi mọ̀ pé ókè o, wọn ò rọ́mọ mọ́? Gẹ́gẹ́ bí àlàyé tí arábìnrin yìí ṣe, ó ní as usual, gbogbo náà la mọ̀ bó ṣe lọ tí àwọn ìyá bá ti jí bẹ́ẹ̀ yẹn, the next thing, wọ́n fẹ́ prepare oúnjẹ fún àwọn ọmọ wọn lọ ilé-ìwé. Ìyá ìlú jíjí mà lòun jí bí around 6. Akíndé lọ prepare oúnjẹ tó máa gbé lọ school. Ó wá di wípé kí ló dá lérú báyìí? Kí ló ṣẹlẹ̀? Báwo kí ló yẹ tó ń dẹ̀ máa wo ara ògiri? Òun rí pé kí ló wúlé? Kí ló ṣẹlẹ̀? The next thing, ó wá di wípé àwọn ọmọ bíi 3, gẹ́gẹ́ bí àwọn ọmọ, gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé, ni wọ́n wà nínú ilé, ọmọ kéékèèké. Ṣùgbọ́n eléyìí tó jẹ́ ọmọ ọdún 5, òun mà ni wọ́n jí gbé. Bó ṣe lọ pọkọ ènìyàn. Dádì wa, wàhálà ti ṣẹlẹ̀. Kí ló dé? Wọ́n wo everywhere, wọ́n rí pé àwọn Arábí wọ́n dá ara ògiri lu tán fi wọlé ni. Ṣé ti rí pé bí ó ṣe ń lọ nílùú yìí, ìtẹ́ la ṣe ń pa pé ọ̀rọ̀ capital punishment tán ní kán máa fún ẹni agbésùnmọ̀mí, pé kán máa pa wọ́n. Àwọn ìjọba ó yẹ kán mú lókùnkúndùn báyìí o, because ó wá dàbí pé the way tí àwọn Arábí tí wọ́n fi ń operate nsìn, wọ́n rí pé ó dàbí kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀, lọ́ fi wọ́n padà sí tí gbogbo wọn strategize oríṣiríṣi ọgbọ́n tó ń farabalẹ̀ ń ṣiṣẹ́ yẹn tán sì mọ̀ pé ó wá jáde. But at the end of the day, wọ́n mú àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí. Àwọn náà lẹ́ ń rí tẹ́ ń rí àwọn àwòrán wọn. Now, wọ́n béèrè lọ́wọ́ ìyá yìí pé báwo lẹ ṣe wá mọ ibi táwọn Arábí wà? Báwo lẹ ṣe mọ̀ pé ọmọ yín, wọ́n jí ọmọ yín gbé ni? Kí ló ṣẹlẹ̀ gangan? Bí ìyá yìí bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé nìyẹn o. Ó ní nígbà táwọn ò dẹ̀ rọ́mọ, àwọn lè lọ report ní police station. Pé káwọn tó mọ̀ ọ́ tó máa ṣẹlẹ̀. Ọjọ́ kejì ni àwọn agbésùnmọ̀mí ni wọ́n pe òun.
wọ́n pe àwọn pé ìyá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ yín tẹ̀ ń wá ọwọ́ wa ló wà o, 10 million naira ni ẹ máa fún wa. Ìyá pariwo ọwọ́ pé in fact pé ẹ tiẹ̀ pé ọwọ́ yín lọmọ wà, báwo lára ọmọ ṣọmọ wà okay bla 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 bla. Ó wà okay, tó bá fún wa 10 million a máa release ọmọ. Ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sáré sọ̀tún sáré sósì. Ìyá ní pé àwọn gbogbo yín náà lẹ mọ̀ bó irú nǹkan bẹ́ẹ̀ máa ń lọ. Wọ́n sá kiri, kò ṣe pé owó yẹn wà ṣùgbọ́n ìwàkuwà ni wọ́n ń wá ohun tí tó bá sọnù. Now gẹ́gẹ́ bí ìyá yìí ṣe ṣàlàyé, ó ní àwọn agbésùnmọ̀mí yìí àwọn bẹ̀ wọ́n pé àmọ́ làwọn ti fẹ́ rí 10 million kò sówó. At the end of the day wọ́n reduce sí 7. According to this lady, ó ní pé òun wá sọ fáwọn èèyàn tó wà láyé àyíká òun pé ẹ wò kan tó báyìí ni oye báyìí lọ ní kí n mú wá o. Àwọn èèyàn tó wà ní àyíká ẹ̀ lọ ní pé okay, ẹ sọ fún wọn wípé 1 million lẹ ti rí. Ẹ má gbàgbé pé wọ́n ti reduce sí 7 million ṣùgbọ́n now ó sọ fún wọn pé 1 million lòun ti rí o. The next thing àwọn arábí ni pé since tó ti rí 1 million kò sí wàhálà, já sọ bí tí ọmọ rẹ wà fún ẹ, má bọ̀ ní ibi báyìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rìnrìn àjò. Ìyá yìí lọ at the end of the day òru mà ni wọ́n máa fi gbogbo ẹ̀ sí. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Ìyá forí lágbó lọ o. Ìyá wọnú gbó. Ìyá ní pé tóun bá ti débì kan máa ní pé gba báyìí ẹ lọ báyìí, ṣó ti rí inú gbó tó rí yẹn tọ́ lọ láàrin òru. Ilé ayé yìí. Ìyá rẹ̀ wọnú gbó, ó ní àwọn omi kan tó rí, ó tẹsẹ̀ bọ́ omi. Ìyá ní pé níbi kan tóun wá dé, tóun wá rí odò, tóun ní odò rèé pé òun ò lè tẹsẹ̀ bọ́ bíbá yìí o, báwo òun ò lè lọ mọ́. Wọ́n ní kó má wọrí kò jìn, ṣáà máa bọ̀. Gbogbo tá à ń sọ ẹ̀ bí nǹkan bí òru ni o, bí nǹkan bí aago 10 alẹ́ lọ sí aago 11 títí dago 12. Ìyá yìí lòun wà nínú igbó. Now wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kò ṣe pé ó sọ fún anybody? Ó ní òun sọ fún anybody. Ta ló gbé ẹ wá? Ó nípa òun wọ mọ́tò ni. Now àwọn arábí wọ́n wà nínú igbó yẹn, wọ́n ń direct ìyá yìí. Ó lóun gbé 1 million dání. Ó ní ká tó wí ká tó fọ̀, wọ́n ní wàá rí ọ̀gẹ̀dẹ̀ kan níwájú, ju owó yẹn síbẹ̀ kó má bá tiẹ̀ lọ. Ìyá ní okay. Ó ní bóun ṣe rìn síwájú díẹ̀ sí lẹ́yìn tóun ti rìn nínú igbó, tóun ṣe rìn síwájú díẹ̀ sí, ẹ̀rù gan tiẹ̀ ti ń bà wọ́n pé káwọn arábí má pa òun. Bọ̀ torí ọ̀rọ̀ ọmọ, ìyá torí bọ̀. Now lẹ́yìn tí ìyá yìí débẹ̀, ó gbowó ilẹ̀ o. Ó gbé orí ọ̀gẹ̀dẹ̀ yẹn wá, gbowó yẹn lẹ̀. Ó ní at the end of the day òun á wò pé ẹni tó fẹ́ gbowó kó jáde, òun ṣe ń wọ̀ tún tóun wò sí tóun ṣáà ń lọ. The next thing tóun tún máa wẹ̀yìn bá òun ọ̀rọ̀ ń bẹ̀ mọ́, wọ́n ti gbé báwo ló yìí jẹ́, báwo ló yìí ṣe kò sí wàhálà. Okay, now ọmọ wa ń kọ́ o. Wọ́n sọ pé pé ọmọ ẹ wà láyọ̀ àtàlàáfíà, ẹ fẹ́ mi lọ́mọ ṣèbí mo ti gbowó tẹ sọ wá. Bí àwọn agbésùnmọ̀mí tún ṣe change ẹ̀ nìyẹn pé irọ́ o, 1 million ló gbé wá náà, 7 million la sọ fún. Ó ní ṣebí ìgbà tí mo sọ fún yín pé 1 million ló wà lọ́wọ́ mi, ẹ̀yin náà lẹ ní kó máa bọ̀. Kí ló tẹ́ ṣe wá ń dá òun láàmú tẹ́tí mọ̀ pé ẹ ní release ọmọ? Kí ló tẹ́ ṣe wá ní kí n máa gbé 1 million wá? Ẹ bá ti dúró lórí oye tẹ́ sọ káwọn dẹ̀ máa wá. Wọ́n ní kó lọ wá oye yòókù wá. Okay, wọ́n ní kó lọ mú another 1 million wá. Gẹ́gẹ́ bí ìyá ti ṣe ṣàlàyé. Another 1 million. Bọ̀ kọ́ tẹ́ sọkọ́ yẹn o. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé at the end of the day ìyá yìí lọ wọn gbọ́mọ́lẹ̀ o. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ later? Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọlọ́pàá wọ́n track phone number yẹn. At the end of the day wọ́n ti mú àwọn náà lẹ́rìí yẹn. Ọmọ Yorùbá, kí gbogbo everybody ṣọ́ra. Ilé ayé yẹn ti le. Àwọn Fúlàní ni everybody ń fojú sí lára, ṣùgbọ́n sìn àwọn ọmọ Yorùbá gan ìtọ́ ń ṣe pọ̀. Ilé ìṣẹ̀lẹ̀ nílùú Òṣogbo, àwọn tí ẹ̀dẹ̀ ń rí yìí
ọwọ́ ti bà wọ́n, àwọn apànìyàn, ẹni ibi, àwọn agbésùnmọ̀mí, àwọn ti wà everywhere báyìí. To the extent ara ògiri náà tún gbà wọlé. Ara ògiri náà gbà wọlé. Kí Elédùmarè máa ṣọ́ wa ni because àwọn èèyàn burúkú, they are now everywhere. Ẹ̀yin èèyàn wa, bó ti ṣe rí rè o. Kí ni ẹ̀yin kọ́ lórí ọ̀rọ̀ yìí? Kí lẹ rò lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ má gbàgbé o láti subscribe, tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ mìíràn. Ó tún wá dọjọ́ mi o, ọjọ́ rẹ̀. Àní ó dàbọ̀.